káàbọ̀ sórí ìkànnì wa ẹ farabalẹ̀ fún adájọ́ àbí tó ń ṣó lẹ́gbẹ̀ẹ́ wa ẹ̀ a máa plẹ̀ fún ilẹ̀kùnrẹ́rẹ́ ẹ wo pẹ́pẹ́yẹ pọ̀mọ́ ó tútù ṣẹlẹ̀ kí ló máa ṣẹlẹ̀ ẹni ló jáde tán tó tún pẹ́ẹ́pẹ́rẹ́ àṣírí àwọn àṣírí tẹ́pẹ́tẹ́ ń bá gbọ́ àwọn àṣírí tẹ́pẹ́ ó lé ẹ wo mẹ́wàá ṣẹlẹ̀ lábí ọ̀run láìfọ̀ pa pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ tó bá yẹ kí ìgbà àkọ́kọ́ lè tẹ̀ dáa pọ̀ ọkọ́ ni ẹ bá subscribe kẹ́ like comment kẹ́ share lè máa jẹ́ káfà ní content yìí nígbàkúgbà lórí òkúta máa fi ta ẹ lè máa fi ṣọgbọ́n ìmọ̀ àti òye gẹ́rù sọ pé fídíò wọn alẹ́ ta máa play fún fídíò náà rèé ẹ ká wò ó. wọ́n ṣe san owó tó kù mọ́ nìyẹn nígbà tí Abímbọ́lá fi máa tó ti jáde láyé wọ́n san lárúgbó yẹn wọ́n wá san owó yẹn tó fi dé bíi orí 400+. bọ́ọ̀ ó wá di pé nẹ́ẹ̀sìn tá a rí ní pé property wọ́n bẹ̀rẹ̀ sí ní lé papọ̀dọ̀ mi náà wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ́rin àjò mi torí pé kò lè mi sì wà ń gbà yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ́rin àjò mi ó di pé lórí ibi ṣọ́ọ̀bù tí olóògbé àwọn owó ṣọ́ọ̀bù ti dìrò wọ́n ní ká kó ẹrù wa kúrò ńbẹ̀ mo dẹ̀ akàn sí ọ̀gbẹ́ni Adébáyọ̀ ògbé kọ̀ wa mọ́ àmọ́ kọ́lẹ̀ tó máa ń gbé afọ́fẹ́ nìyẹn wípé báyìí o wọ́n ní ká gbé kákẹ́rù kúrò níbi o àrò ṣọ́ọ̀bù san mọ́ ńgbà tó lóògbé tì ó dẹ̀ sọ pé òun ò ní nǹkan kan ṣe pẹ̀lú ṣọ́ọ̀bù àbúrò ìyàwó òun tó wà ń bẹ̀ náà ni kán bá sọ̀rọ̀ nǹkan tó bá fẹ́ ṣe pẹ̀lú ẹ̀ kó ṣe èmi rèé kò sí nǹkan kan lọ́wọ́ mi mo wo ojú Ọlọ́run ni mo ń láti tún bẹ̀rẹ̀ sí mú pé àwọn ẹbí àwọn tó pẹ́ kí n pè báwo lẹ ṣe fẹ́ bá mi rówó rèé kí la fẹ́ ṣe láti ní ká fi kó ẹrù kúrò níbí oníkálukú náà wọ́n ti náwó lórí àìsàn ìyàwó kíyàwó tó kú wọ́n ti náwó lórí àìsàn ìyá kíyà tó kú kò sí nǹkan kan lọ́wọ́ oníkálukú mọ́ oníkálukú ló wá ń mánéjà rẹ̀ ló ń yí mọ́ náà san gbèsè owó tó wà nílẹ̀ náà ń san lọ. so mo ṣáà wá àwọn nǹkan kan tà níwọ̀nba nǹkan tí mo lè tà láti fi kó ẹrù akẹ́rù yẹn kúrò ní ṣọ́ọ̀ṣì yẹn gbà yẹn. létà ni mo wá gbọ́ pé wọ́n ní Mr. Adébáyọ̀ ní ìyàwó àbúrò kó gbẹrù ìyàwó òun lọ ó ṣàní òun fẹ́ ta ṣọ́ọ̀bù nígbà yẹn ó ní òun fẹ́ fi san gbèsè òun fẹ́ fi tọ́jú màmá olóògbé àti bàbá olóògbé màmá olóògbé àti bàbá olóògbé tó wò pé àtìgbà yẹn ṣáà ó gbógun yẹn gbà yẹn ọ̀rọ̀ yẹn lọ ó dry down nígbà yẹn ní ìpadà sí gbọ́n kankan mọ́ bọ́lá nínú ọjọ́ mélòó kan yìí àwọn tó ń jẹ lówó torí gbà yẹn náà wọ́n ń pè adé ń sọ fún wa ń bẹ̀ wọ́n pé ẹni tí mo bá gba owó jáde ó ti kú ẹ ṣàánú wa àwọn nìkan kọ́ àwọn onígbèsè yìí náà ń pè ní sáńsà mi o tó jẹ́ pé àwọn náà jẹ́ tó dẹ̀ jẹ́ pé gbogbo owó yẹn tó bá ti ń gbà báyìí sí Bímbọ́lá bá ti ń gbà ní transfer to my husband's account àkáǹtì ẹ̀ ló fi lọ gbowó ọkọ ló ń gbà dání owó ń gbà òun ló ń transfer sí bí ìgbà tó gba ayé ẹ̀ ló fi sin ọkùnrin ni. tó ó ní ẹnudọ́ mẹ́ta yìí àwọn ènìyàn ó ti tọ́jọ́ mẹ́ta tó ti pè mí sẹ́yìn ìgbà tó dẹ̀ kò wá láti ní àti ìrówó náà ni tá a bá rówó a máa san owó yín kí n cut the whole story short bó ṣe di bí ẹnudọ́ mẹ́ta yìí bó ṣàṣewá arrest mi nìyẹn bó ṣe wá arrest mi nìyẹn pé owó tí mo jẹ ẹni sùúrù mo ṣàìsí ìpín nǹkan tó ṣẹlẹ̀ èèyàn méjì ló kú lọ́wọ́ wa láàrin òtóṣù mẹ́rin síra wọn mo sọ fún yín gbọ́n nǹkan tó ṣẹlẹ̀ a máa sanwó yìí tàbá tirẹ̀ àmọ́ torí pọ́pátì tó jẹ́ ti olóògbé yìí a gbìyànjú láti gbé àkàtà ńgbà yẹn àmọ́ ńgbà tí ọkọ olóògbé tó ti lóun lòó ní tó fi ń gbógun ni àwọn tó jẹ́ àgbà fún mi náà ti ní kí n yẹra ẹ̀mí mi ò gbé o mo ní èmi náà jà sí pọ́pátì pé mo ò pé kàtà ká fi san gbèsè tó lóògbé jẹ ni tó bá dẹ̀ ní nǹkan tá a fẹ́ ṣe fún bàbá olóògbé bẹ́ẹ̀ tó bàbá náà wà ń bẹ̀ ìyá wà ń bẹ̀ ńgbà yẹn kó tó di pé ìyá kú nǹkan tá a fẹ́ ṣe nìyẹn pé a máa fi take care màmá àti bàbá then bàbá ní iṣẹ́ tó ń ṣe tó fi ń pọwọ́dà pé èèyàn fi boost business bàbá yẹn kó kò tẹ̀ sí ní ronú pé Bímbọ́lá lọ àmọ́ nígbà tó dẹ̀ ti gbógun lẹ̀ Abímbọ́lá já sí kanjú èèyàn tá a dẹ̀ gbọ́ tí mo gbọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan pé ó ní ọ̀pọ̀lọpọ̀ property
ẹyọ kan property tá a mọ̀ mọ́ lọ́pọ̀ ẹ̀ tún dìde ogun sí ni mo dẹ̀ rọra ni mo yẹra lórí ẹ̀ gbà yẹn àmọ́ ìgbà táwọn báńkì wọn fọlọ́pàá gbé mi mo bẹ̀ wọ́n wọn ò gbọ́ wọ́n ṣàgbé mi lọ àgọ́ ọlọ́pàá owó tán sọ pé tá a ti san to 400 plus wọ́n láti sọ pé owó yẹn pé interest ti gorí ẹ̀ ó ti di 4.5 million. mo wá ní kí ẹ wulẹ̀ kúkú pa mí torí kò síbi tí mo ti fẹ́ rí ẹni tí ò rí 400,000 fún ṣáwà la máa rí 4.5 million fún. mo tún bẹ̀ wọ́n mú ní àtìgbà tẹ́gbọ́n mi ti jáde láyé mò ń jí mò ń sùn wọ́n ń fún mi lóúnjẹ ni wọ́n ń pẹ̀lú owó oúnjẹ sí mi tí mo fi ń jẹun ni. wọ́n ní mi ò ṣe nǹkan kan wọ́n ní rọ́ ni wọ́n ní mi ìfẹ́ sanwó ni wọ́n ní mi ò ní nǹkan kan kì í ṣe pé àfẹ́ sanwó yìí. wọ́n ṣàdìtẹ̀ mi wọ́n dìtẹ̀ mi wọ́n fi mí sílẹ̀ wọ́n ní àfi tá a bá san owó mi wọ́n ní kí bẹ̀rẹ̀ sí ní pé àwọn ẹbí mi tó máa san àwọn ẹbí tí mo fẹ́ pè gbèsè tàtọ́dún tó lọ gbèsè ìyàwó àti ti màmá wọ́n ṣe ń san lọ́wọ́. mo ṣàpè àwọn tó yẹ kí n lè pè oníkálùkù náà ṣàbẹ̀rẹ̀ sí ní wá bọ́n ṣe fẹ́ rówó bọ́n ṣe fẹ́ dọ́dọ̀ ọ̀hún láti lè wá yanjú ọ̀rọ̀ yìí. lọ́tàn dọ́dọ̀ wa tá a bẹ̀bẹ̀ lọ bẹ̀bẹ̀ bọ̀ wọ́n ṣàwà ní ìgbì táwọn lè bá wa gé sí ni pé ká fi san 1.5 million. 1.5 million ibo la ti fẹ́ rí wọ́n ní ẹ̀gbọ́n yín tó wà ìlú ló mú wá wọ́n ní wà náírà wọn ò mú wá nítorí òun náà ó ń wojú ọlọ́run ni wà náírà wọn ò rí mú wá wọ́n ní á jẹ́ pé máa pẹ́ ń bí kó tó di pé a ṣàpadà wò pé wọ́n ní sólògbé òfin kankan lẹ̀ ni wọ́n ṣe ń bi níbẹ̀ yẹn nìyẹn wọ́n ní ṣe gbọ́n ló ní pọ́pátì tó pọ̀ mo lé mi ò bá kankan o mo lẹ́yọ kan tí mo bá ó wà ní ṣọ́ọ̀bù mi lock up ṣọ́ọ̀bù mi mo ní wà lájú níbo mi ní access sí wọ́n ní kí ló dé wọ́n ní pín mo ní òkè mo ní tó bá jẹ́ òun náà ni a máa gbìyànjú a máa tà á a máa fi san a máa san 1.5 million ṣàlẹ̀ fífi èmi sílẹ̀ mo máa ní máa tọwọ́ bọ̀wé mo tọwọ́ bọ̀wé ẹ̀gbọ́n mi stein ẹ̀gbọ́n mi kan náà tó ń tọ́ ṣàṣàmú mi téèyàn kan ní kán wá wò mí àwọn náà bá wa sign ní pé màá sọ 1.5 million tá a bá ti ta ṣọ́ọ̀bù bá a ṣe kúrò ní wọ́n ṣe fi nílẹ̀ ní alẹ́ ọjọ́ tó fi nílẹ̀ nígbà tó máa fi nílẹ̀ ní ọjọ́ bóyá pé ọjọ́ kejì nìròyìn kàn mí lára lèèyàn kankan pè mí náà pé pé ìwo la wá yanjú ọ̀rọ̀ wa sí pé ṣé mo gbọ́ pé ọkọ ẹ̀gbọ́n mi ti fẹ́ wá ta ṣọ́ọ̀bù tó wà ní àjà pé ṣé torí owó tá a jẹ yẹn náà ló ṣe fẹ́ wá ta. mo lè ní òun mọ nǹkan kan mo ní kò bẹ́ẹ̀ ni. ìyẹn bá yọ iná. mo ní kò bẹ́ẹ̀ ni mo ní kò gbé kọ́ọ̀lù wá mo ní kọ́dà gbogbo wọ́n ṣe tì mí mọ́ ilé wọ́n ṣe tì mí mọ́ police station wọ́n ń pè é àwọn kan láwọn ń pè mí ò pé ewu torí mi ò ń pè é o torí oró burúkú ló dá mi ó ba ọ̀tá mi láyé jẹ́ Abímbọ́lá ni òwò lójú bí obìnrin ó ba ọ̀tá mi láyé oró burúkú ló dá mi owó tó ń pa mí ní ẹkún lójúmọ́ ọjọ́ tó pé 11 months táǹtì mi jáde láyé ọjọ́ yẹn náà wà arrest mi on the 17th wọ́n wà arrest mi. tó èmi ò pé àmọ́ àwọn tó ń pè wọ́n ní kò gbé kọ́ wọn àwọn tó ń pè inú ẹbí láti lè sọ fún pé wọ́n ti gbé Bùkọ́lá lórí owó wọ́n ní kò gbé kọ́ọ̀lù àwọn o. tó bó tún ṣe wá di pé èèyàn kan tó dà tó gbé kọ́ọ̀lẹ̀ lára àwọn tó jẹ̀bi bàbá fún wa náà bọ̀ ìyẹn ni ó dà kọ́ọ̀lẹ̀ nìyẹn nìkan ni mo gbé dàpọ̀ máa ń gbé wọ́n gbé kọ́ọ̀lẹ̀ nìyẹn ẹni àwọn sọ fún pé nǹkan báyìí pé Bùkọ́lá wà níbí báyìí kí ló ṣẹlẹ̀ ìgbà wo wọ́n wá sọ fún wọn bẹ́yìn bá ní mi ìṣàmọ́ discussion tó lọ láàrin wọn yẹn bọ̀ ẹni tó jẹ́ ìwà fún wa yẹn náà sọ fún wọn pé nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ bóyá òun náà wá tó kàn pé jù ní omi ìwà náà tó tún fi wá gba ìdí pọ́pátì lọ pé àwọn òkà pọ́pátì ẹ̀ ń tààrí láti jọ ò sọ bí wọ́n ní lọ gba lọ́ọ̀yà ní òwò tí màá fi gba lọ́ọ̀yà láti ní ká gba béèlì mi ní ìrèyàn kankan tó lè fáìn fún mi lẹ́yìn àwọn ẹ̀gbọ́n mi
ó wá gbìyànjú pé kò tiẹ̀ wá nígbà tí jáde ńbẹ̀ yẹn ńgbà tó ti sọ fún ẹ eré tó sá ni eré ibo tó ṣe fẹ́ lọ ta ṣọ́ọ̀bù. nǹkan tí mo rí lórí ọ̀rọ̀ ṣọ́ọ̀bù nìyẹn ibi tí mo sùn sí náà ti pè ní kán ti sọ fún mi o àmọ́ mi ò já ń pátá mi sọ nǹkan kan o mo kàn dùn àwọn tó yẹ kí n dùn gbọ́ tó jẹ́ díẹ̀ gbọ̀n fún wa pé mo wá bí tí mo wà mi ò kúrò bẹ́ẹ̀ àmọ́ nǹkan báyìí ló ṣẹlẹ̀ àdé ibẹ̀ náà la parí ẹ̀ bí àrà tó bá wù bá fẹ́ fi ṣọ́ọ̀bù dà ká máa wò ó àwọn ò lágbára àdé léèyàn kọ̀ọ̀kan tó lè jà fún wa pé tá a bá léèyàn tó lè jà fún wa lórí ọ̀rọ̀ Abímbọ́lá ó yẹ kó wò pé téèyàn bá jẹ́ ọ̀dájú ọkàn ó jẹ́ kó wò pé pé àwọn ẹni yìí kò jẹ́ kó ń ṣe nǹkan tó ń ṣe fún wọn tó ti wò pa àléèyàn tó fẹ́ jà fún wa òun náà ti fi náà ṣe ṣe nǹkan tó ṣe fún wa yẹn tó fi gbẹ̀mí méjì lọ́wọ́ wa bí túbí tó tó sọ láàrin ọdún kan within 3.5 months in power àwọn méjèèjì fi jáde láyé kò ṣe bẹ́ẹ̀ nìyẹn kan. ẹ ṣe lórí ọ̀rọ̀ títí ṣọ́ọ̀pù yẹn nìkan náà ni because ó dà ìgbà tó pé ó orchestrate nǹkan tó ṣe dáadáa tó fà tó jẹ́ wípé ìgbà tó fi máa gbé Bímbọ́ padà sọ́dọ̀ ẹ̀yìn ẹbí tẹ́pa ògbóró mọ́ torí ká ní wípé ọ̀dọ̀ ẹ̀ ni Bímbọ́ dákẹ́ sí nísìn a máa rí kéèsì yẹn ṣe ṣùgbọ́n lórí ọ̀rọ̀ títí ṣọ́ọ̀pù má jẹ́ ká sa gbogbo aṣọ lóòrùn ṣóyè yín a sọ lẹ́yìn sìn kò ní ta ṣọ́ọ̀pù yẹn kò ní ta kò ní bọ́ sí lọ́wọ́ ṣóyè yín ẹ jẹ́ ká mọ gbọ́ ètò bọ̀ torí mi ní pẹ́lẹ́ ní tẹ́lẹ̀ àwọn èèyàn bá fẹ́ béèrè nǹkan kan máa pè yín wọlé padà lórí nọ́mbà yìí ẹ kọ́ ọ́ fẹ́ra kù ọjọ́ àjìnà síra ẹ pẹ̀lẹ́. agbanilójú ojú ń ṣẹ̀jẹ̀ kí ló fẹ́ gan-an ọmọ ni mò ń wojú Olúwa fún sáà ọ̀dà tó bá jẹ́ tọmọ ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní àwọn ìránṣẹ́ Ọlọ́run ṣì wà wípé orúkọ Jésù dẹ̀ ń ṣiṣẹ́ a whole organization tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn wà both home and abroad inú gbùngbùn káàmpù yìí ni ẹni tí ìṣẹ̀lẹ̀ sí wà ọkọ arábìnrin gan tún jẹ́ ẹni tó súnmọ́ olùdásílẹ̀ ìjọ yìí kò yé yín at the end of the day àwa ń pè wọ́n wípé okay tẹ́ bá ń ta omi tàbí tẹ́ mọ̀ pé Ọlọ́run ìpè kan ó ń gbọ́ àdúrà yàtọ̀ sí wípé gbogbo ń tẹ́dà bá máa jẹ́ láyé ó di dandan kó jẹ́ àti ṣẹ́bọ̀ àti ṣogun bá a bá ṣe wáyé páàrí láàrin ẹ ṣáà sọ wípé dídán orúkọ Jésù tí dùn tó ògo ni fún orúkọ rẹ̀ la 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 orúkọ tó ti ń pe orúkọ Jésù yìí first and foremost tí wọ́n tún fi orúkọ Jésù sọ ìjọ yẹn ibẹ̀ lẹ ti gbọ́rú wickedness tẹ gbọ́tàn kì í ṣe mófì rárá this is from the horse's mouth true life story. ó dáa ẹ fi gbogbo káàmpù yín sílẹ̀ àti ẹ̀fẹ́ jẹ́ kẹ́ ẹ yangàn kẹ́ ẹ forúkọ Jésù yín yangàn ẹ jọ̀ọ́ ẹ wá gbé mírèkù yín ìbáàjọ mi ìbáàjọ òróró ẹ já gbé lọ sí hospital inú gbọ̀ngàn yẹn
náà ti gbé ẹni wá tí wọ́n rí nǹkan kan ṣe sí. Ẹ jẹ́ ká gbà pé cancer doesn't mean pé cancer lo agbára ju orúkọ náà yín lọ nípéjọpọ̀ yẹn, as against wípé kí àwọn obìnrin wá kọ́ ẹ̀kọ́ láti máa lọ fún routine check-up. Wọ́n ń kọ́ àwọn obìnrin wa ní gbogbo ìgbà, and it is high time we started enlightening and educating our mothers, our sisters, even we men. Routine check-up, owó tẹ̀ ń kó fún àwọn aṣèrè tán fi ń gun first class travel mọ́ ṣe mírèkù orí burúkú káàkiri. The money is more than enough to be going for routine check-up. For example, wọ́n máa ń kọ́ àwọn obìnrin tẹ́ bá káwọ́ sókè, ó ní bẹ́ẹ̀ ṣe lè massage ara yín pé okay, àmọ́ màá rí nǹkan kan bí báyìí, and as a result of what we call early detection, there is still medical attention, medical expertise tí wọ́n máa sọ pé when you detect it at a very good stage, it's no issue at all. Jesus is nowhere in Africa to heal any cancer, guys. Àwọn tó ń parọ́ fún yín wọ́n mọ̀ wípé irọ́ ni gbogbo ẹ̀. As a matter of fact, abroad tán láwọn ń lọ báwọn ń ṣe program orí burúkú káàkiri, they go for medical check-ups. Lórí títí báyọ̀ yìí tá a gbọ́ yìí àti irú ìjọ tó wà tí ẹ̀yin kan wá ń sọ wípé à ń pariwo pé à ń béèrè Ìyábọ̀ Yẹ́misí Òbé, ẹ tún wá ní pé ká mọ̀ fún yín ní èpè. This is somebody tó ló ń gbé under the same roof, ó close mọ́ Olú Alo dáadáa. Ẹ wo tó ṣẹlẹ̀ síyàwó ẹ̀. Olú Alo fúnra ẹ̀ àwa ń béèrè ẹni wípé ká gbẹ́nu sọ́hún. Ó ní gbogbo wa ń sunkún lórí live video sìn. Ká nígbà yẹn náà ń pariwo síta nígbà tí Báyọ̀ wà lọ́dọ̀ Olú Alo. Ṣé mọ̀ pé ẹ máa sọ wípé kí ló kàn wá? Òun náà leléyìí o fún ọdún 4 ọdún 5. Ẹ mọye ìgbà tí Báyọ̀ fi gbé ìyàwó sá tí wọ́n wá ń sọ fún Bímbọ́ wípé ìyá ẹ̀ ló ṣe. Gbogbo ẹ̀yin pásítọ̀ tẹ́ bá ti gíìfù mẹ́sẹ̀gì báyìí rí lọ́kùnrin lóbìnrin, tẹ́ mú ẹ̀yin òbí tẹ́ kọ́ sọ́mọ, tẹ́ ní wípé torí Jésù náà ti sọ wípé òun ò mú àlàáfíà wá bí kò ṣe idà, pé ká mọ kẹ̀yìn ara wa síra wa. Gbogbo orú ẹ̀yin pásítọ̀ ẹ̀ láti òkè wá sísàlẹ̀ tẹ́ ẹ ti fi mẹ́sẹ̀gì da ilé onílérú, ilé yóò ní tòrò níṣẹ́jú kan, ẹ ní fọkànbalẹ̀, ẹ ní fọkànbalẹ̀. Bẹ́ẹ̀ bá ṣe ń gbé báyìí yóò mọ̀ dànù, bẹ́ẹ̀ bá ṣe ń lù báyìí kò ní dún fún yín mọ́. Ojú wo la fẹ́ da ọ̀run lá eléyìí sí? Ó súnmọ́ ìránṣẹ́ Ọlọ́run tó ń jẹ́ Olú Alo. Look at the level of wickedness inside of you. Báyọ̀ Adébáyọ̀ Samuel, imagine the level of wickedness. Olórí burúkú ẹ̀dẹ̀ máa ló ráyè program ń gbà yẹn, ẹ máa ṣe program bóyá ọ̀nà ló ń kọrúkọ àwọn tó ní di counseling sílẹ̀ fún Olú Alo. Tó bá jẹ́ wípé àwọn pastors yìí lóòótọ́ káàtì ẹ̀ sọ pé torí owó wọ́n hàn di mírèkù, Dọ́rà Kúnyìlì ò ní kù, Àkẹ́tì àbí kí lorúkọ Akérédolú kò ní kù náà. Ọmọ Dọ́rà Kúnyìlì sọ pé bàbá Adébóyè ní redemption camp yẹn wọ́n wà lára àwọn tó gbowó healing lọ́wọ́ Dọ́rà Kúnyìlì. Bọ̀ torúkọ Jésù nìkan là ń tà ní Nàìjíríà àti Áfíríkà lẹ́ni, tá a gbúdọ̀ ṣe kíni, tá a gbúdọ̀ béèrè wípé àkíní yìí ò ṣiṣẹ́. Yet Christians will go and buy battery yẹn bóyá ó ṣiṣẹ́ ọjọ́ kan wá dákẹ́jọ́ kejì ẹ máa dá padà. Tẹ́ ẹ bá ra aṣọ délé tí ò tó yẹ ọ̀pá aṣọ tẹ̀rẹ̀ ẹ máa dá padà. Kí ló dé tó
tó ṣe wípé orúkọ Jésù nìkan lè fẹ́ jẹ́ ká béèrè question lórí ẹ̀. Yet our people are dying in silence. Bí mo ṣe sọ fún yín, RDF Foundation ṣì ń gbéradì lọ́wọ́. Ẹ̀yin pastors tẹ́ ń ta omi ẹ máa gba lẹ́tà látọ̀dọ̀ wa. Ẹ̀yin pastor tẹ́ ń fún àwọn èèyàn lóróró mu ẹ máa gba lẹ́tà látọ̀dọ̀ wa. A máa lé yín léré ẹ ní nísìnyí. Sam Ojo ni o, Táíwò Òjó ni o, Ọdẹkùnlé Epafras ni o, ṣe bí ọba ni ẹ máa retí lẹ́tà látọ̀dọ̀ Rotimi Daniels Foundation. Mo Samuel ẹjọ́ ṣe ń gbọ́ mi. Bó ṣe pé ká wá àwọn lọ́yàzì míì náà kúnra ká jọ ṣiṣẹ́ yìí. A máa fi lẹ́tà ránṣẹ́ sí yín tó ra lẹ́bí tó ra omi yẹn. Ẹ máa fi NAFDAC number hàn wá. Ẹ máa fi hàn wá sẹ́ àtòróró ni o àti omi tẹ́ ń tà fáwọn èèyàn. Ìjà tí máa sọ fún yín pé ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni kò tíì dé. Màrìwò lẹ́sìrí ẹ̀ tí ìrọ́pẹ́. Màrìwò lẹ́rí ẹ̀ tí ìrọ́pẹ́. Ẹ jẹ́ mọ̀ gbà gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ bá wa dá sí ètò títí báyọ̀ yìí níṣẹ́jú méjì torí mi ìfẹ́ pẹ́ lẹ́nu. Màá mọ̀ gbé wa wọlé kọ̀ọ̀kan. Ẹ̀yin tẹ́ bá wà lórí YouTube, if you're on YouTube, if you're on Facebook and you want to contribute to this particular Bayos issue and Sonny's family, the WhatsApp number is +234 80 9290 6250. Mo Samuel ẹ jẹ́ kí n sáré gbé yín sókè náà. Ẹ kálẹ̀ gbogbo ilé. Ẹ mà kálẹ̀. Honestly ọ̀tọ̀ ni nǹkan tẹ́mi pọ̀ tẹ́lẹ̀ honestly. Eléyìí tí mo ti gbọ́ yìí ó weekend me because I don't even know how to get it. Ó sad gan. This is so sad. Ẹ jọ̀ọ́ yín obìnrin ẹ jọ̀ọ́. Àwọn náà ni victim gbogbo àwọn pastor olórí burúkú ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣọ́ra wa ẹ jọ̀ọ́. Because me I don't even know how to go about this. It's in fact ẹ wò ẹ ṣáà jẹ́ ká ṣọ́ra wa ẹ jọ̀ọ́ ẹ máa jẹ́ ká máa tẹ̀ train àwọn ọmọbìnrin wa. Because all these people tó máa ti fẹ́ ṣe rádaràda yìí wọ́n máa isolate the victim wọn. Wọ́n lè jẹ́ kó bá family sọ̀rọ̀ so that family ò ní tètè mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ wo wọ́n ṣe nídìí yẹn ń sìn tó ń ṣe jákujàku tó máa gbé padà lọ fún family. Because ó yẹ kéèyàn máa ní wèrè ẹyọ kọ̀ọ̀kan nínú family o. Because kò sẹ́ni tó lè bá mi dánrọ́ ẹ̀ wò mi ò ní ìwà ọmọ yẹn padà nígbà tí ẹ ti lò ó tán torí nílò lélẹ́yìn sìn tó bá yá. Ẹ jáde síta ẹni jẹ́ ká gbádùn ẹni Jésù kan ṣe kinní kan Jésù kan táyé Jésù tó ti bàjẹ́ because táyé Jésù ò bá bàjẹ́ ní ṣe dáadáa ni mọ́gò ló wà ṣe bí pa Olú Alo ni ṣe bí pa Jésù ni so kí ló dé tí Jésù yẹn ò lè yí ilẹ̀ because of pé at the mention of Jesus name every knee shall bow kí ló dé tí sickness à ń sọ fún yín sìn pé scam ni kìíní Jésù ni àwọn kan á bọ́ sórí íńtánẹ́ẹ̀tì wọn ò ní jẹ́ ká gbádùn wọ́n máa rojọ́ wọ́n máa bú wa wọ́n ní orí omi làwọn kan gbà lọ sí ìlú òyìnbó àwọn kan gbórí omi lọ sí ìlú òyìnbó. This thing is a scam. Please open your ears, open your eyes. Learn and unlearn. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ ká jókòó sílé wa. We can speak to God in our closet. We can talk to God anyway. We listen to us. We don't need to follow all these àwọn òjíṣẹ́ Sátánì kan kóra wọn kiri tí wọ́n ní àwọn òjíṣẹ́ Jésù and Jésù yẹn fọwọ́ lẹ́ràn o. Onfololo is watching all of them and he's not doing anything about it. And you still want us to believe this Jesus. Ẹ jọ̀ọ́ now. Ẹ̀yin obìnrin ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jókòó sílẹ̀ ẹ jẹ́ ká tọ́ àwọn ọmọ wa. Ẹ wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Bímbọ́ ti kú ń sìn. Ìyábọ̀ is missing. We don't know where Ìyábọ̀ and the children are. We don't know where they are. Àwa náà ni ẹ jẹ́ ká jókòó sílẹ̀ wa ká máa sin Ọlọ́run nínú ilé wa o. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run please.
Asiri pé scam lórúkọ Jésù. Jésù cannot heal anything. They can't even authenticate the Bible. Look at what happened on Saturday. And some of them even agreed that all those things were scam, but they will still be preaching to us that Jesus is real. Jesus will really need because I want to tell you Jason for at the bold you Jason. Please, and all the people that are coming for us, nobody should come for us. So. Nobody should come for us in Faja Nation because when I heard this, but I will still say one or two things. We are special breed, though. We are a special breed. We are peculiar people. We are intricately wired. We are beautifully and wonderfully created. We are created for a purpose. We know what we are doing. We are not into competition with anybody. Blogger. We are not doing all this for money. This is for humanity's sake. Ben. I won't share blogger. Ben. A job to your long. We are for humanity. We are for love. We are for truth. We are not fighting with anybody. Bam. Anybody did we are not fighting with anybody, and we are not collaborating with anybody. We are not begging anybody. And we are not in competition with anybody. So please, John to your long. We all know all these things, but don't come for us. If you come for us, we will come for you. We will not signify you with anything. John to your long. This is I was more para. But with this one, I can't say anything again. Let me just keep quiet and go and be thinking about because this is so disheartening. It is. Yes, thank you so much. Oh my God. Ebony. Yes. Yes. But ọ̀rọ̀ yìí ó tún sí mi lẹ́nu ó buyọ̀ sí very 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 sad because ìgbà tí kókó tèmi fẹ́ sọ ni wípé number one ṣé ẹni yìí ṣé wọn ò bímọ fún máa yìí ni. ẹni yìí unfortunately kò fọmọlẹ̀ lọ sáyé. ó bá dò ọgbẹ́ ọkàn burúkú ni. bẹ́ẹ̀ni. ọgbẹ́ ọkàn burúkú ni because tó bá tiẹ̀ jẹ́ wípé ẹni yìí tiẹ̀ ná ọmọ kan ṣèbí táwọn fámìlì bá lùzọ ọmọ wọ́n á dẹ̀ gbọ́ ọmọ tiwọn lọ́wọ́ ẹ̀. bẹ́ẹ̀ni. wọ́n máa rí nǹkan wò lójú. bẹ́ẹ̀ni. òun nìyẹn sìn. bẹ́ẹ̀ni. ó tún fẹ́ lọ ta ṣọ́ọ̀bù. ok ìgbà tí èèyàn bá sick ṣẹ́rí àwọn èèyàn míì mọ́ bọ́ ṣe máa ń ronú tí èèyàn bá sick first thing tí ó yẹ kó ṣe ni pé èmi rò pé hospital ló yẹ kó máa gbéyàn lọ wọ́n máa fi pé jẹ́ ká gbàdúrà. àwọn fúnra wọn dẹ̀ lélẹ̀ torí bá ń fọ́ wọn they go to hospitals. Why are you pastors so wicked? Why? wọ́n máa ti travel ẹgbẹ́ ti èèyàn ẹgbẹ́ pamọ́ sínú ilé ṣẹ́tìrì eléyìí náà ó máa kọ́ so many people lọ́gbọ́n tí nǹkan bá ń ṣe ẹ́ tó bá ti rí pé wèrè lọ́kọ tó fẹ́ go and meet your family go and meet them tó bá yẹ kó o ti ṣẹ̀wọ̀n tẹ́lẹ̀tẹ́lẹ̀ then you apologize. wọn ò lè máa wò ẹ̀ràn wọn ò lè máa wo ẹni yẹn níran láíláí pé ókè o kó kú síbẹ̀ but àbádọ́ ẹni yẹn oní iṣẹ́ wo ẹni tó ń ṣiṣẹ́ court gan-an even òyìnbó labroad gan tó bá tí nǹkan bá ṣe family ẹ wọ́n ní kó lọ tọ́jú family ẹ kó ti rí station tó wà ó wá sọ wípé iṣẹ́ ò fún ẹ láyè ohun tí tó wá sọ fún ẹ pé nìyẹn kú ó wá ní àwọn ni wọ́n pa o àwọn ni wọ́n ṣe kinní kan ó fi informant sí ibi bẹ̀ lọ́jọ́ yẹn tẹ́ni yẹn ń fún tó ń fún ní ọwọ́ pé nǹkan tó ń ṣẹlẹ̀ lélẹ́yìí pé nǹkan tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lélẹ́yìí because ẹni yẹn ló ń record tó ń sẹ̀ǹdẹ̀ sí gbogbo nǹkan tó everybody sọ́mọ̀ ẹni yẹn ló ń record tó ń sẹ̀ǹdẹ̀ sí báwo ló ṣe mọ nǹkan tó ṣẹlẹ̀ báwo ló ṣe mọ nǹkan tó ṣẹlẹ̀ èmi dàbọ̀ wípé ẹlẹ́dàá lédì yẹn kò ní sùn kò sùn á dà fún ẹlẹ́dàá náà kò ní sùn àmín because gbogbo nǹkan tó fi sílẹ̀ ń sìn yìí òkòkò mọ́kì ẹni tó tiẹ̀ lógún dà ìgbà tí wọ́n tó ń jákòókò lógún ẹni tó lógún dà. ṣé ká wá sọ wípé ṣọ́ọ̀pù tó tún fẹ́ lọ tàn sí ṣé torí ẹ̀ ló ṣé a lè sọ pé àlẹ́ jẹ́bi ṣé torí ẹ̀ ló ṣe pa ẹni ẹlẹ́ni ó pa sáyé ó tún pa sọ́run.
Ọlọ́run má jò orógun yìí ní báyìí olórí burúkú tí mo gbé sẹ́yìn ni. Ó ní property ẹyọ kan tí wọ́n mọ̀ nìyẹn. Èyí tí wọ́n wá mọ̀ nǹkan. Tí wọ́n mọ̀ nǹkan. Èyí tí wọ́n mọ̀ nǹkan. Ìkànnì máa yẹn o. Ìkànnì máa yẹn o. Ara àwọn product Olú Alo nìyẹn o. Wọ́n ti gbé èṣù ti wà nínú heart ẹni yẹn. Ọlọ́run ò dẹ̀ fẹ́ kí ọ̀rọ̀ Ìyábọ̀ Òbí wọ́n ti rú kan báyìí lọ́rọ̀ yẹn ti tètè jáde. Tóníkálùkù kan ń soríṣiríṣi àwọn blọ́gà wèrè, àwọn tó ti fún lówó tó jẹ́ pé wọ́n máa náwó yẹn tán, àwọn tó jẹ́ wípé tí nǹkan kékeré irú ẹ̀ máa ṣẹlẹ̀ sí wọn. Àṣẹ Ìdùmarè. Àdàbí irú ẹ̀ máa ṣẹlẹ̀ sí wọn. Because à ń wírù wọ́n ṣépè fún platform wa, wọ́n ṣépè lórí platform. Bẹ́ẹ̀ni. Wọ́n bà wá lórúkọ jẹ́, wọ́n sọ wá lórúkọ tí ò ṣe ti wa. À ń sọ nǹkan fún yín pé kójú everybody ńlá kó káwọn èèyàn rí nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ sọ pé wèrè làwọn èèyàn kan èèyàn burúkú. Mo dẹ̀ mọ̀ pé gbogbo àwọn tá a jọ wá sí platform yìí, gbogbo ẹni tó bá ti lè ròbí sí wa tó ń gbẹ̀yìn gbẹ̀bọ̀ jẹ́ Ọlọ́run alàyè àgbàgbára lọ́wọ́ ẹ̀ ni. Àṣẹ Ìdùmarè. Ìkọ́ni àbá tèèyàn kankan jẹ́. Bẹ́ẹ̀ni. Àwa ní pé kẹ́ni kí tẹnìkan kan bàjẹ́. Wà á dúró fún wípé lórí òtítọ́ wípé kí gbogbo nǹkan kẹ́fíbọ̀dì kójú everybody lè là kẹ́fíbọ̀dì lè mọ ibi tó máa gbẹ́sẹ̀ sí. Ọlọ́run á máa túbọ̀ fún yín ṣe o. Ẹ ṣé, thank you so much. Ẹ ṣé ìyá mi. Ẹ máa fún àwọn èèyàn ní ẹ̀kọ́ òdì. Ẹ̀yin ò lo paracetamol látọdún méje, ẹ̀yin ò lo paracetamol látọdún mẹ́wàá, ẹ ò bára yín ṣe lóko. Gbogbo yín pátá lọmọ yín máa dùbúlẹ̀ àìsàn tí wọ́n ní rí kọfà lẹ́yìn olórí burúkú rádaràda yìí. Sunday Babalọlá ṣẹ̀wá bẹ́ẹ̀ ẹ sáré bá mi on mute kẹ́ sọ̀rọ̀. Sunday Babalọlá. Ẹ káalẹ́ sà, ẹ kú àtàwọn. Ẹ káalẹ́ bàbá mi. Ẹ kú ètò. Yes sir. Ọlọ́run àtúbọ̀ máa yọ̀ǹda ọdẹ ọ̀pẹ sí yín láti máa tẹ̀síwájú Àṣẹ sí. Ìdùmarè. Mo kí ìdílé yẹn lẹ́ẹ̀kan sí pé wọ́n kú ara fẹ́ra kù. Ẹ ṣé sà. Gbogbo tó bẹ́ẹ̀ fi tó ṣókùnkùn tó fi ojú pamọ́, mo mọ̀ pé Ọlọ́run kì í ṣọba àkà. Òun náà ló rí bí ló dẹ̀ rí ọ̀hún, ó rí gbogbo ẹ̀ pátá, gbogbo tó ṣókùnkùn pátá. Ọlọ́run á mọ ìdájọ́ tó yẹ kó ṣe. Bẹ́ẹ̀ni. Pàápàá jùlọ fún àwọn tó gbé wọn sọ́dọ̀ tí wọ́n gbé wọn pamọ́. Ṣùgbọ́n ó ti kọjá nǹkan tí ẹ̀dá kan lè ṣe nǹkan kan mọ́ lórí ẹ̀, torí ọ̀rọ̀ tó bá ti la ikú lọ ó ti di Ó ti ju tẹ̀dá lọ bẹ́ẹ̀ ni. àdúrà wa ní pé k'Ọlọ́run ṣààbò lórí ìdílé wọn àti lórí gbogbo àwa tó kù, kí àánú Ọlọ́run kó máa bá gbogbo wa gbé. Àmín. Ẹ jẹ́ kí n sáré sọ̀rọ̀ yìí, ní ìmọ̀ bó ṣe máa ní mínísì. Òun ní pé mo rántí pé jẹ́ tí mo join ní pílátífọ́ọ̀mù yìí, nǹkan tó mú mi tẹsẹ̀ dúró òun ni nǹkan tí mo bá lẹ́nu yín. Kí dẹ̀ ni mo bá lẹ́nu yín ni pé humanity, justice, fairness, ìfọmọ ènìyàn ṣe, ìwà ọmọlúwàbí, ìnífẹ̀ẹ́ ara ẹni gẹ́gẹ́ ọmọ ìlàkejì ẹni, kájọ gbègbè ilé ayé ìrọ̀rùn. Bẹ́ẹ̀ni, and we are not asking for too much. Ohun tó mú mi dúró gbọ́ ètò tẹ́ ń ṣe lọ́jọ́ yẹn nìyẹn o. And gbogbo ẹ̀dákẹ́dá tó bá dẹ̀ wá ní wípé gbogbo nǹkan yóò ní mínì sóhun, then nǹkan kan ń ràn pẹ̀lú ẹni yẹn. Tó bá ní humanity, ìfẹ́ ọmọlàkejì gẹ́gẹ́ bí ara èèyàn, pé ká gbégbé ayé àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn pátápátá. Téèyàn kan bá ti ní kò jọ òun lójú, òun tọ̀hún yẹn o, nǹkan míì pátápátá lóní bíbo míì lónítọ̀hún yẹn wà nù ayé yìí o. Nítorí wípé ìmúdò gan gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tẹ máa ń sọ tí máa ń gbọ́ngbà wípé ìmúdò gan Jésù gan tí Jésù bá tiẹ̀ exist lóòótọ́, ṣé ẹ̀yin pásítọ̀ wọ̀nyí pẹ̀lú gbogbo nǹkan tá à ń ká mọ́ yín lọ́wọ́ yìí, pẹ̀lú gbogbo ìgbé ayé ìwà tẹ̀ ń wù yìí, ṣé Jésù gan lẹ̀ ń tẹ̀lé? Ṣé Jésù tẹ̀ ń prophesy? Torí èmi gan fúnra mi at time I look at ẹ wo nǹkan kan sà, mo fẹ́ sọ nǹkan kan. I could remember there was a time a ṣe program kan ní service lọ́jọ́ kan, wọ́n wá invite ìránṣẹ́ Ọlọ́run kan wá. Ní belief ìjọ yẹn mo ti tẹ̀sí, in fact àwọn tí mo ń sọ that should be around 2011 or 2012. Àtijọ́ yẹn ni mo ti ń bẹ̀rẹ̀ sí ní check
kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìrìnàjò kìrìsìtẹ́nì yìí kan náà. Kí ló dẹ̀ ṣẹlẹ̀ ni pé this man came, he came that very day, wọ́n dẹ̀ wá pẹ̀lú mo jẹ́ kan lára àwọn tó anchor program yẹn. In fact, I was the one covering the event. Mo wá discover wípé nígbà tí ó fẹ́ débi tí wọ́n ti fẹ́ gbà wọ́n lálejò ẹ̀mọ́ tó bá kọ́kọ́ débẹ̀ yẹn wọ́n níbi tẹ́ ti máa welcome wọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn. So ọ̀nà àwọn èkó ní díẹ̀ mọ́ ìkọ́kọ́ bọ́lẹ̀ bóyá bí mọ́tò tó tẹ̀lé wọn wá bóyá bí mọ́tò bíi 5-6 bí ìgbà tí gómìnà ń bọ̀ ni. At the end of the day ṣé máa tó ń pè ní máa ń fẹ́ àwọn security guy tó máa ń wọlé black kanlẹ̀ báyìí tó máa ń gbé bíi ìbọn sínú kíní black yẹn. They are about, if I'm not making mistake, they are about 6 or 8 in number. 2 at the right hand side of this man, 2 at the left hand side, 2 in front, 2 at the back. He now stood in their middle. Àárín wọn ló wà tó fi jẹ́ wípé you can't come closer. So gbogbo event yẹn believe pé as at that time tí event yẹn ṣẹlẹ̀ kíní yẹn ò ní mí nìsinmi o. Nígbà tí mo wá délé tí mo wá jókòó mo wá àwọn píṣì kan wá sí mi lórí tí mo ti gbọ́ wípé ọlọ́run làbò wa ọlọ́run làbò wa and I begin to compare wípé ẹ̀gbọ́n náà ọlọ́run làbò wa then why the pastor now came with this kind of security sí environment church not even pé ẹ lọ fún politics o ẹ wá pẹ́ tó wá gbàdúrà fáwọn ènìyàn you know. Ìgbà yẹn lèmi kò tí ń wò wípé ẹ̀gbọ́n náà ṣé àwọn pípì yóò máa tọ́ra wọn láì jẹ́ pé èèyàn èmi ò ní parọ́ fún yín o. As far as I'm concerned mo ti wò wípé wẹ̀ ìwọ fún ara ẹni kó má tọ́ra ẹ gẹ́gẹ́ bí èèyàn. Don't just deceive yourself. In fact ibikíbi yòówù kó bá rẹ̀ tó nígbà míì wà you can't mo máa ń sọ fún wa mi máa ní church is just like every other association. The only thing tó máa mú yàtọ̀ ni wípé tí bá dé àwùjọ kan tí bá rí pé ìfẹ́ ni gbogbo yín fi jọ ń bára yín lò ìdájọ́ fi ìfẹ́ bára wa lò ṣùgbọ́n tó bá ti yàtọ̀ sí pé ká fi ìfẹ́ bára wa lò ọmọ ìyá gbàgbé kò sí nǹkan kan tó lè attach kò sórúkọ tó lè attach mọ́ tó lè ní nísìnyí. Ẹ ṣé bàbá mi, thank you so much. So ìrírí yẹn òun ló máa wá ń dùn mí tó máa jẹ́ wípé táwọn èèyàn bá wá débì kan tí nǹkan bá wá ń ṣẹlẹ̀ sí wọn bóyá wọ́n ń lògùn fún wọn ní àlè sọ kì í ṣojú lásán. Ọlọ́run nìkan ló mọ̀ tán bóyá wọ́n lògùn fáwọn kan ni we can't really say. Ojú kì í ṣojú lásán. If not irú woman yẹn kó tó di point of death bẹ́ẹ̀ yẹn ó yẹ kó ti sá àsálà fún ẹ̀mí wọn. ẹ jẹ́ fi kún ọ̀rọ̀ tí mo ń sọ ẹ̀ bó wa màmá tẹ̀ ń sọ lẹ́ẹ̀kan yẹn madam Morin yẹn mo wà níbi program wọn ní àná mo wà ní FYD mo gbọ́ tán ní pé bóyá wọ́n ti ṣàkíyèsí pé woman yẹn bóyá France ló ṣì wà nínú program yẹn ó dàbí wọ́n sọ pé woman yẹn pé kò tiẹ̀ fẹ́ rí alọ́sójú rárá pé kò fẹ́ rí olùṣọ́ àgùntàn lọ. Ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ bàbá mi tí wọ́n bá ti rí i kí wọ́n gbé síta tán bá ti rí wọ́n á ya fọ́tò pẹ̀lú ẹ̀kan gbé síta rírì yẹn ni gbogbo wa wà fún kó dẹ̀ wà lálàáfíà tó ti yẹ yín rírì yẹn tẹ́ anybody tó bá lòun ti rí kí wọ́n gbé fọ́tò ẹ̀ síta. Ibi tí mò ń lọ́nú ọ̀rọ̀ yẹn ibi tí mò ń lọ́nú ọ̀rọ̀ yẹn ni pé nǹkan tí mò ń fẹ́ fàyọ̀ bẹ̀ ni pé now if tí ìyàwó bá decide pé òun ò fẹ́ rí ọkọ òun sójú rárá then something is fishy something must have happened. The kind of pains máa ti wà nínú ọkàn ẹni yẹn mo wá ń rí ilé ìtẹ̀bẹ̀ ṣe ń sọ̀rọ̀ sí i pẹ̀lú ọ̀rọ̀ woman yìí. Bẹ́ẹ̀ni tó sọ fún ìyàwó tó sọ fún olóògbé wípé tó bá kọjú sí ẹ̀ta tó bá kẹ́yìn sí ẹ̀ta. Ẹ ṣé bàbá mi, ẹ ṣé. wípé sọ́rí ẹ wo ọlọ́run kó ṣàánú wa o. Ẹ ṣé bàbá mi. Gbogbo wa pátá àdúrà mi ni pé kí ọlọ́run jẹ́ kí ìyàwó ènìyàn tó ṣí bẹ́ẹ̀ni. Ọlọ́run jẹ́ kí ìyàwó mo máa ń sọ báwọn èèyàn mo ní lórí platform yìí kì í pẹ́ ní kọ́yìn èèyàn máa sin ọlọ́run ṣùgbọ́n tó bá fẹ́ sin ọlọ́run jẹ́ kí làákàyè ẹ kó. Bẹ́ẹ̀ni kí làákàyè yẹn ṣí ẹ ṣe ẹ jẹ́ ká máa ṣe ní 2 minutes torí mo ní nǹkan tí mo fẹ́ ṣe lé ní ẹ má bínú. Bàbá Ọlámigòkè ṣẹ̀wá bẹ́ẹ̀ bàbá Ọlámigòkè ẹ jẹ́ ká máa ṣe pápápá torí time mo fẹ́ kí everybody lè sọ̀rọ̀. Bàbá mama put ẹ jọ ṣe lè bá mi send request. Mama put ṣe lè sáré bá mi send request ẹ jẹ́ má bínú. Ọgbọ́n àgbà ṣe wà ń bẹ̀. Ọgbọ́n àgbà ẹ̀yin ló kù sà yes sir.
náà máa kú iṣẹ́ ẹ wọ ó lágbára jàre. ẹ wò ó ṣe rí ọ̀rọ̀ tí mo gbọ́ lálẹ́ tí ó gbòógì sí mi lọ́kàn. Ìkan tó sì fẹ́ bá wa sọ̀rọ̀ ní sí kẹta tó ti sọ̀rọ̀ ní platform tí ẹ ń dáta tó pẹ̀lú ọ̀tún náà ní àná. Ó jẹ́ kábẹ̀tẹ̀ ó fẹ́ bu mi rẹ̀ sí lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n ṣẹlẹ̀ púpọ̀ fàájà yìí wọ́n ń gbìyànjú kó lè rẹ̀ wá ọlọ́jọ́ kó rẹ̀ wá. Jẹ́ rí gbogbo àwọn pásítọ̀ ládàá tápá àwọn ní pásítọ̀ yìí tó bá fi lé bí inú mi ṣe ń bí tèmi bí inú mi ṣe ń ṣe. Gbígbé ká ní lọ́ọ̀yà gidi kan tó yẹ pé tá a bá mọ òfin tó yẹ pé ó ní ìfọ̀lá ẹ̀ ká lọ bá ká lọ sọ̀sọ̀ wọn bílẹ̀ ká lọ lù wọ́n ká kàn lù ká má lù bí mẹ́ta nu wọn orí wọn máa pé. èèyàn gbúdọ̀ bẹ́ẹ̀ ni ọwọ́ òfin ni bẹ́ẹ̀ ni. wọ́n máa láyé ìṣòpọ̀ síbẹ̀síbẹ̀ ṣe rí rd irú ọ̀gá báyọ̀ àbí ọ̀nà báyọ̀ yìí ẹ bá gbé fọ́tò ẹ̀ síta dáadáa. máa gbé síta. ó fẹ́ wojú arákùnrin sá. máa gbé síta tí n bá ti ṣe live video tán sí máa ṣe fídíò kékeré máa gbé síta. ẹ ṣe jáde ṣe rí mo kí gbogbo ìdílé yẹn náà pé ní wọ́n kó ara fẹ́ra kù. ẹ ṣe. even nǹkan tí bí mohammed ṣe wà èmi mo ti fẹ́ para tẹ́lẹ̀ ni and gbogbo àwọn àtàwọn ní gúrùpù yìí ẹ má jẹ́ kí ó rẹwà báyẹn kó sún wa. mo gbọ́ bàbá yẹn yẹn nígbà báyìí ọ̀rọ̀ tá a sọ lánàá tá a sọ pé ní kí ó lọ gbogbo ìyàwó tó mẹ̀ jáde ó sì ń sọ̀rọ̀ lórí ká gbé ti ló tí ìrìnàjò sẹ́gbẹ̀ẹ́ àwa pásítọ̀ àti ń bẹ ìyàwó yàtọ̀ mọ́ yín báyìí orí wọn sì ń gbé ni wọn ọ̀dẹ̀ mọ̀ pé ní ayé ìjọ ni pé ní kẹta ayé kágbà bá jókòó ohun tó jẹ́ àgbà bá rí ojú ọmọdé láyé ìsìn ojú ọmọdé gan rí ojú àgbà ò tó ẹni tó bá ní ẹni tí tó bá yẹ kó sọ kó ètè sọ kó yẹ kó mọ̀ sí kó lè kó mọ̀ sí máa ètè bá ń bójú tó kó tó late fún wa jù. bẹ́ẹ̀ni. so all these things tí mo tẹ̀ tó wá ń gbọ́ lẹ́nu ọjọ́ mélòó ó ń dùn mí gan ẹni tó bá ní kan tó bá mọ̀ kó ń gbọ́dọ̀ kó jẹ́ kó ètè sọ jáde à lè mọ̀ wọ́n tó tí ó lè máa sọ̀rọ̀ pásítọ̀ tó bá pín kẹta máa gbà ní ìdílé nínú gúrúpù bẹ́ẹ̀ni 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 bẹ́ẹ̀ni. ẹ báyìí ká máa fi kan owó tó bá dùn ẹ báyìí ká máa fi sábẹ́ aṣọ ẹ wò ó ẹ ṣé bàbá thank you so much mi ní wá yín tì ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn o Mójọ́lá Olúwa ṣẹ̀ wá ń bẹ̀ Mójọ́lá Olúwa ẹ ní láti unmute sista Mójọ́lá Olúwa ṣẹ̀ wá ń bẹ̀ ok ọ̀gá ńlá Fáṣọlá ẹ jẹ́ kí n gbé yín sókè. ẹ kálẹ́ sà. ẹ mọ̀ kálẹ̀. àpò ètò. yes. Èdùmàrè àwọn bàbá wa. àṣẹ Èdùmàrè. fat program alẹ́ o fat o rí bákanbákan lára. àmọ́ at the same time ṣe rí kò sí yàtọ̀ nínú program eléyà àti ọgbà lọ. kò sí yàtọ̀ àti tábà fúnra wa lóko. wọ́n mọ nǹkan tó ń ṣe. tí wọ́n bá mọ nǹkan tó ń ṣe program ìrìwò ló ń ṣe ní ibi tó lọ iṣẹ́ wo lè báwọn ìyàwó ẹ̀ sí ṣe ọ̀ pé kò yàtọ̀ sódò alọ́ náà gbogbo àtẹ̀ gbogbo alọ́ tá ló ń wà ní program. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. wọ́n mọ nǹkan tó ń ṣe. ẹ ṣé bàbá mi. wọ́n ti mọ nǹkan tó ń mú lára wọn wọ́n dẹ̀ ti mọ nǹkan tó ń ṣe. ṣe rí gbogbo ẹni tó fẹ́ pásítọ̀ tí àwọn ọmọ wọn sì kùn láyé kí wọ́n tètè lọ múra o. bí àwọn àgbàlagbà wọn ló jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ó fẹsẹ̀ méjèèjì ó fi jẹ́. ẹ̀rí kọ́lọ́run kó gbà wá lórílẹ̀‐èdè yìí pẹ̀lú àwọn all those pastors. àmín. mo bá àwọn èèyàn bíi méjì mẹ́ta sọ̀rọ̀ níjẹ̀ló wọ́n mọ nǹkan tó tí mo sọ pé òótọ́ ni ẹ ti ń gẹ̀tì mi. so àwọn ẹbí yẹn kọ́lọ́run jọ nínú ọlá ẹ̀ kó bá wa rọ̀ wọ́n lọ́kàn. àmín. torí tí ò bá jẹ́ elébi ni eléyìí tó pẹ́ elébi ni o ìyàwó ẹ̀ ló ń kó owó ló ń ṣe program òun ló ń sẹ́ẹ̀dì owó ilé òun ló ń sẹ́ẹ̀dì owó kí ló dẹ̀ lóhun kí irú program radiwo náà bá káàkiri tí wọ́n rówó ń bẹ̀ náà tó jẹ́ rádaràdá náà ń ṣe ọmọbìnrin yẹn tún wá kú tó tún fẹ́ máa ta property ẹ̀ ẹranko làwọn pípù yìí mẹ́. ẹranko ni wọ́n bẹ́ẹ̀ ni. kò sí wọn ní ẹ̀rín ẹ̀kan ìṣẹ́jú kan fat a ní ìdí àti sọ̀rọ̀ tó pọ̀ fat ó ṣe díẹ̀.
so tí n bá lọ tí n bá bọ̀ tí n bá ń sọ̀rọ̀ ẹlòmíì ò ní understand pé nǹkan tó wà lọ́wọ́ mi tí mo fi ń sọ̀rọ̀ ẹ mọ̀ gbọ́ mi rí nítorí mo sọ fún yín níjọ́ yẹn pé wọ́n ti kìka bọ̀ mí lọ́fun mo máa bì gidi eléyìí tí mò ń prepare lọ́wọ́ ẹ tún gbọ́ ìní ẹ̀rọ ọlọ́run báyìí tó bá wá gbọ́ tán tó bá wù yẹn sọ fẹ́ bí yín ẹ sọ fara yín pé kí wọ́n sá kúrò ní gbogbo ibi tí wọ́n kọ́ káàkiri tí wọ́n láwọn ń ṣe chọ́ọ̀chì yìí ó kù sí làwọn àmọ̀pá ti ṣe titi wa fọ́lọ́ dámì ṣé wà ń bẹ̀. ẹ kálẹ́ gbogbo lé o. ìyá mi. ẹ kálẹ́ Mr. Rotimi ẹ kálẹ́ sà. ẹ kálẹ́ ìyá mi. ẹ kú iṣẹ́ o ọlọ́run á máa ràn yín lọ́wọ́ o ayé ò ní rí yín mú. àṣẹ Èdùmàrè. ọ̀pá ọ̀dẹ̀ ní rí yín mú. àṣẹ Èdùmàrè. gbogbo àwọn tó máa perí ní fún bí àbí tó ń perí gbogbo àwa táwa ń bìbà fún bí ìṣẹ̀dá wọn ló máa fi gbé lágbára ọlọ́run. àṣẹ Èdùmàrè. lórí iṣẹ́ tẹ̀ ń ṣe yìí iṣẹ́ tó lágbára ni o ọlọ́run á dẹ̀ máa tì yín lẹ́yìn. àmín. nǹkan tí mo kàn fẹ́ contribute sọ̀rọ̀ yìí ṣe rí gbogbo wa especially àwa obìnrin àwa la need àti ṣí ọpọlọ wa jù. I'm sorry to use that word but this is just the fact. tá a bá wo lọ sọ́tún tá a wo lọ sósì kò sẹ́ni tọ́lọ̀ ò kí ń bá sọ̀rọ̀ fúnra ẹ̀ o. bẹ́ẹ̀ni. tó bá jókòó sínú bí ẹ tó gbàdúrà kò sẹ́ni tọ́lọ̀ ò kí ń bá sọ̀rọ̀ kò sẹ́ni tọ́lọ̀ ò ní sọ fún pé òkè ó ti gbàdúrà ẹ̀ ó ti gbà kò sẹ́ni tọ́lọ̀ tó ń pe ọlọ́run tí ò kí ń gbọ́. káwa máa kó orí ara wa lọ ká máa kẹ́sẹ̀ wa lọ sọ́dà èèyàn ẹlẹ́ran ara bíi titi wa nígbà téèyàn fọwọ́ ara ẹ̀ fa ìjọba báwo làwọn Yorùbá ṣe máa ń pè ní. téèyàn bá béèrè ọlọ́run á ṣe fún un. so máa lọ sọ́ndà èèyàn ṣe lọ́ máa wò ó ẹ bá mi yẹ kíní ìwà àwọn obìnrin ládẹ kúndùn kíní jù. àwa ni torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwa náà máa ń tètè ń rí mú jù orí ẹ̀ kéèyàn tó rí ọkùnrin tó máa wà nínú ìgbèkùn àwọn pásítọ̀ yìí orí ẹ̀ obìnrin náà ló pọ̀ jù. nínú gbogbo àwọn pastors Nigerians mi ò fẹ́ lè sọ wípé bóyá 10% wọ́n jẹ́ real pastor. kí gbogbo wọn lọ wá ṣẹṣẹ láti ẹdùrú lé lórí báyìí. ṣùgbọ́n orí ẹ̀ ká má tanra wa jẹ orí ẹ̀ èmi bí mo ṣe wà tí mò ń bá yín sọ̀rọ̀ ẹ̀ mo sì ń sun ẹkún lánàá tí mo fi omijé soak pillow mi lánàá because I have my own story too. I have my own story, very deep one too. But if I want to share it, it won't be on live program like this. I will have to chat it privately, sir. Okay, no problem. Ẹ wo, kò sí jọmọ o, kò sí pásítọ̀ mọ́ o. Bẹ́ẹ̀ni. Àmín o, ẹ ṣé. It is well. Yes, sir. Yeah. Dimao. I'm okay with you. Akinyin bàbá mi. Captain, more wisdom, more strength. Thank you so much. More power, more grace to your elbow. I kept repeating it. I don't know where the strength is coming from. Wherever that strength is coming from, Ọlọ́run tó lọ́jọ́ èyí, the Almighty, will multiply it in thousands of folds. Àṣẹ Èdùmàrè. I know the meaning sitting there. I know. I know me, this will be there. Today's story is so pathetic. I can see it on you. It's very, very pathetic. Ben. Ani Jekuru Inuadu. Adeni Ani Sheishe Ninuoro Adran Line. Àdúrà yìí dẹ̀ ní ìtì àwọn tó ti wà lọ́jọ́ ogbó àdúrà yìí wà fún. You see, in town people eating cause it's more than the devil itself. They are wicked than the devil itself. Mi ní sọ̀rọ̀ púpọ̀. I know you don't like this on your platform, but I will apologize in advance to do this. The foundation of every love is peace. Without peace, you cannot love. My opinion or my analogy. The foundation of every love is peace. Ẹni tí ò bá ní ìfọ̀kànbalẹ̀ ò lè ní ìfẹ́. Ẹ má jẹ́ ká parọ́ tọ́ra wa jẹ́. Wọ́n ní ìfẹ́ ló gbogbo
people, if you don't have peace, you can never love. And this woman that just finished this story now doesn't have peace. And because she doesn't have peace, she cannot love. From my own side, we have to be, because of what this foundation stands for, we have to create that peace for her, so that she can love. At least, until you attach more story to that road, tell basically ni pisiye. I think we should do something about it first. Thank you so much. Thank you so much, Baba. Thanks for your words of wisdom. Me, Iria Anu says, na socketing I take hold my husband down this morning. Oga do and finish. Na bed he do church service. Bam. Bumet. Ìyá mi dáadáa, ó tọ́jọ́ mẹ́ta. Iṣẹ́ ni, mo má bínú gbogbo ilé. Ọ̀rọ̀ alẹ́ yìí, pẹ̀lú bá ṣe gbé wá pé a bínú wá, everybody was down. Bẹ́ẹ̀ni, ó bà nínú jẹ́ gan. Àfẹni tí ò bá lẹ́jẹ̀ èèyàn lọ́rùn, tí ẹ̀jẹ̀ ò bá sí nínú ara ẹ̀ tó mìíràn lára ẹ̀, ó nìkan ni ò ní sunkún lálẹ́. Bẹ́ẹ̀ni. Èmi ò wá fẹ́ kọjú ọ̀rọ̀ sí pé we women. Àkọ́kọ́ náà, Báyọ̀, báláyé bá ń jáyé, tó ń tẹ yẹ̀pẹ̀, tó ń mumi, tó ń gba atẹ́gùn sára. Bẹ́ẹ̀ni. Báyọ̀ ò ní nípa rere mọ́ láyé. Àṣẹ Ìdùmarè. Báyọ̀ ò ní nípa rere mọ́ láyé. Àṣẹ Ìdùmarè. Fún àwọn ìdílé yẹn, Ọlọ́run ọlọ́jọ́ ìní á tù wọ́n nínú. Àmín o. Á dẹlẹ̀ rere fún màmá yẹn torí wípé ikú ọmọ náà ló pàyà yìí. Báyọ̀ ó pàyàwó, ó tún pàyà ìyàwó allegedly. Torí in case tẹ bá rẹ́kọ̀dù òun wa, ẹ máa rẹ́kọ̀dù wa dáadáa. Báyọ̀, ìwọ ló pa wúmà yẹn, ìwọ náà ló pàyà ẹ̀ wò. Ó wá ní ipa rere láyé. Àṣẹ Ìdùmarè. Ó ní rìnrìn láyé yìí kò ṣe rere mọ́. Àṣẹ Ìdùmarè. Àti bàbá Olú Alo tó ń sá kiri, tó ń gbohùn everybody sílẹ̀. Ọ̀run àánú kó ṣí fún yín. Ṣọ́run àánú ti ṣí fún Olú Alo náà. À ń béèrè just a simple question látọdún yìí. Olú Alo ń jump from fry pan to fire. Àti wọ́ àti Olú Alo ní ipa rere láyé. Ibi tí ìwò mọ̀ bálálẹ́ bá gbà fún yín. Ọlọ́sùn ò ní gbà. Bọ́lọ́sàn bá gbà. Ṣẹ́rẹ́ni tó làárọ̀, ó máa dá yín padà sínú sàárè ni. Èmi ò ní jù bẹ́ẹ̀ lọ. Ilé o gbogbo ilé o. Àṣẹ ti dùn. Àwọn olórí burúkú àwọn ń ṣe prógrámù káàkiri Ojúṣe TV. Ẹ ṣé. Ojúṣe TV. Ṣé wà ń bẹ̀? Mo wà ń bẹ̀ o, ẹ kú ètò bàbá. Ẹ wò ó lágbára. In fact, mo gbọ́ tànà yẹn, I can't bear it, but it is well. Ọlọ́run àgbà kò sùn. Ṣẹ́rí ti arábìnrin tó ń sọ̀rọ̀ ẹ̀ lẹ́ni. It's like kí n sọ pé bóyá ìfẹ́ ti ru gbowúmà yẹn lójú. Débi wípé nǹkan tí ọkọ ẹ bá ti sọ nìkan ló máa gbọ́. Nǹkan tí àwọn ẹbí bá sọ fún kò ní gbọ́. At least ní ìgbà tí o ti máa rì tí ọkọ ti ń sọ fún ẹ pé ṣáwọn ẹbí ẹ máa bẹ dá sọ̀rọ̀ ni ṣáwọn ẹbí normally kò dá kéèyàn máa rojọ́ fẹ́ bí but àwọn nǹkan kan wà sí jẹ́ pé ó máa jẹ́ kí ẹbí ẹ mọ̀ sí ìgbà oní nǹkan báyìí bì kan oní nǹkan báyìí bì kan o at least wàá jẹ́ kẹ́bí ẹ mọ̀ lọ́kùnrin bá yẹ kí sọ fún yín pé ṣé tàbá ti wá ní property ṣé ẹbí ẹ wá gbọ́dọ̀ mọ̀ sí ni kó ti máa ṣọ́ra fọ́kùnrin yẹn kó ti máa ṣọ́ra fún pé ọkùnrin eléyìí ó dàbí pé property òun ló ń fẹjú mọ́ ó tún wá rí títí pé ó bímọ fún ẹni yìí ó sì tún wá ń kìpẹ́ náà pé kò yẹ kó máa fẹjọ́ sùn fámìlì kó ṣe gbá ẹ wò nǹkan tó ṣẹlẹ̀ ní ìsìn báyìí ṣé máa yìí ló tó obìnrin láti kékeré tó fi dàgbà ni débi pé obìnrin wá ní owó tó wá jókòó tó dẹ̀ tó ó pàdánù